Wali Baba, Commissioner for Education, you are highly welcome to this occasion. For local government and chieftaincy, you are highly welcome, sir. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. آمين. وتقضي لنا بها جميع الحاجات. آمين. وتطهرنا بها من جميع السيئات. آمين. آمين يا الله. آمين يا الله. وترفعنا بها عندك على الدرجات. آمين. وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين يا الله. بسم الله فتحنا الباب وصلينا مع الأحباب ودارت بيننا الأكواب شربناها ببسم الله. ياكم الله. وسنتا نفاق ملايي ìkàlẹ̀ àwọn àgbàlagbà látòkè dókè. Ibi tí striker bá ti pọ̀ sí ìwọ̀nba ni yóò gba bọ́ọ̀lù kó má bàa gba àyà. Ìyá kọ́ńgọ́láhù. Àyè tá a wà yìí nẹ́tíwọ̀kì tí ò bá gbéra dáadáa àtẹ̀mọ́lẹ̀ náà tẹ̀. Kọ́ńgọ́láhù. Ẹni tí ò sì dájọ́ kò lè kájọ. Ẹni ò dájọ́ tó lóun fẹ́ kájọ wọ́n dáyàjọ fún. Gbogbo àwọn àgbàlagbà níkàlẹ̀. Bàbá àgbà tó kó gbogbo erin ńláńlá jọ. Bàbá yìí náà ló tó bẹ́ẹ̀ nínú ìlú yìí. Bàbá wa Khalifatullahi fil ard. Allahu ta'ala anhu. Kọ́dà nígbà tí bàbá kú, tán tí wọ́n jẹ́ tí mo gbọ́. Àyà mi gbẹ̀ díẹ̀. Ikú yìí náà kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ wá rí ti kú yìí ṣe. Bí àgbà tiẹ̀ tí wá gbọ́rọ̀ kú báyìí gbogbo kó sì wá súyàn. Eré tí yẹn ń sá gan èèyàn onímọ̀gbà tí yóò máa tẹ búréèkì díẹ̀díẹ̀ pé kú iná ni ó kù tẹ búréèkì fún gbogbo wa. Bàbá àgbà bàbá wa Adékílékún àfá àgbà àtàgbà àfá gbogbo ẹ̀ ló papọ̀ sára bàbá. Mo fi kíkí bàbá mo fi kí gbogbo àwọn àgbà àfá nínú ìlú yìí. Àfá àwọn Abdullahi ọlọ́run ló mẹ́rú ẹ̀. Ọlọ́run fún yín bá sọ òdùnlú yìí púpọ̀. Ẹ sáà ń gbé oníkálukú débẹ̀ ni tí ẹ bẹ́ẹ̀ rí gbéèdì ń tẹ̀ tọ́tù ń sá ń lọ ní. Básìkò yìí ṣe le tó oníkálukú sì ń fẹ̀ rí náwó. ATM ti ń pọwọ́ fún ẹ̀ lásìkò yìí gan ká ló lò. Níbi tásìkò yìí fẹ́ le dé oníkálukú ò sì mọ̀ ìgbà tí ń pọwọ́ lẹ̀. Torí pásíwọ̀dù wọn ń bẹ lọ́wọ́ yín. Ọlọ́run ní bá ń fi yín lẹ̀ láéláé. Àmín. Mo kí àfáà mi àgbà ọ̀gá wa bàbá ta tẹ̀lé dáàyè yìí. Àkúpọ̀ ló má kèrè kátàlérí ìgalà. Òun náà mọ̀ pé òun ìṣẹ́gbẹ́. Ẹjọ́ ń lo fóònù kan náà tó túmọ̀ pé kẹ́dìtà láti kan náà lẹ́jọ́ ń gbà ní. Ọ̀tọ̀ọ̀tọ̀ notification. Àga kan náà lájókòó tì pẹ̀lú bàbá. Tàná làwọn bàbá ó gbàgbé. Ọmọ tó bá sì farabalẹ̀ òun làgbà ń fi àṣírí àgbà hàn. Yakumallahu.
ní ẹ bá notice mi lẹ́gbẹ̀ẹ́ wọn dáadáa isa ń ká kíkò bàbá tún fún mi lọ́pdéètì. ẹ wà níyàn ọwọ́ wọn ni wọ́n bí wa sí a sì tún dàgbà sọ́wọ́ wọn wọ́n sì tún bomi èrè wá ká máa dàgbà sí. igi tó tọ́jú yín wù tẹ́ẹ̀sì gé dànù. bàbá àgbà Sultanul Waizi. wọ́n ní ìṣeré àṣà wájú yẹn tó bẹ̀rẹ̀. Ọlọ́run mọ́sàjẹ́ pẹ́ fún wa. Mo fi kalẹ̀ bàbá, mo fi kí gbogbo àwọn àgbààgbà láti Ìlọrin. Nítorí tó lọ́hùn. Mo kí kábíyèsí. Ẹ bá ṣe kábíyèsí o. Bó bá jẹ́ tiwa níbẹ̀ ó ti ní bá ṣe ṣe ewu tá a tún fọwọ́ wí láwà ní. Ẹ ṣe kábíyèsí o. Mo kí kalẹ̀ kábíyèsí wa. Àwọn olórí wa àti kíní àti kejì Ọlọ́run má gbàgbà lọ́wọ́ yín láéláé. Àmín ya Allah. Mo fi kalẹ̀ yín, mo fi kí first lady Ọ̀ṣun state táwa yìí ẹ ní dààmú láéláé ẹ ní jábọ́. Àmín. Ìjọba yín ò ní wó. Àmín. Mo fi kalẹ̀ yín, mo fi kí gbogbo àwọn honorable tẹ́ ti lọ náà. Speaker wọ́n ti lọ ọlọ́ọ̀bá ń sàlékún dáadáa wọn. Àmín ya Allah. Kọmíṣánná Ọlọ́run ní bá ń fi ilẹ̀ láéláé. Àmín. Gbogbo àwọn bá ń gbọ́dá wa tá a jọ wá. Kò sí bó ṣe lè lówó tó a lè má dán ọmọ. Kọ́dà tó tún pè wá láti decline rẹ̀. Owó èyí búrò ló fẹ́ fún wa tọ́lọ́run ti sí ń kọ̀rọ̀. Ìwà rẹ̀ la níìdì. Àwọn tán níwà fún owó tọ́lọ́run fún wọn láàfáà. Bàbá orí ni kéwú. Àdàmọ́lára àyájẹ́hù. Bàbá àgbàlagbà gbogbo bá pàdé àwọn eléyìí yóò máa sunkún ni. Torí máa ń gbé ẹsẹ̀kẹsẹ̀ náà náà ń ná òun dànù. Ẹ fi wá yín ẹ ti fi ra yìí kí Ọlọ́run ní gba ìwà náà lọ́wọ́ yín. Àmín. Channel of success. Ìjọba ńláńlá. Success náà ò ní parí láéláé. Àmín. Gbogbo ẹ̀yin àgbààgbà Bamjé Alhaji Sauti Arẹwà ohun yóò ní kalẹ̀ ti ara yóò. Àmín. Yóò máa dá sí pẹ̀lú ògbọ́lọ́ bàbá bá kíní lámúlàm bàbá lámúnígun àfọ́ ọkọ̀ yẹn lẹ́kọ̀ọ́ bàbá àgbàlagbà ọlọ́mọsàjà yìí pẹ́. Àmín ya Allah. Ọlọ́mọ àṣàlékún dáadáa yìí. Àmín. Ẹ má bínú ẹ dákun. Mo kí gbogbo ẹ̀yin kábíyèsí náà ń kalẹ̀ gbogbo ẹ̀yin olóyè kò sẹ́ni tí ń kí. Mo kí gbogbo àwọn ọmọ bàbá ládàáyárí wọn plate number tó wù àwa wá bí tí n bá ti kọ́kọ́ lọ ajé Ádámù báyìí kẹ́rìtà láti ti sọ́jọ́ òun wọ́n dà kí mọ́ ìrántí ṣe lázìmí owó wọlé ní tipẹ́tipẹ́ bẹ́ẹ̀. Ngbà mo wá rí wọn subhanallah. Ayakumullahu. Àsìkò tí bàbá lọ yìí àsìkò tí ó fẹ́ fìyàn ni. Àwọn tí ó fẹ́ rẹ́rìn yín pọ̀ pèsè bí igi tó gbà yín dúró náà ló ti lọ. Oníkálukú sì máa retí ẹ̀ pèsè bí bòjì tó sá sí náà nu òun ó fẹ́ pa á kú ní fi ń ṣe bó ti wù ú. Ẹni tó ń jẹ́ kó máa bìsàbìsà sáyé rẹ̀ náà ni ẹni tí ń mú ọkọ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó fi ń jẹ stampu mọ́ gbogbo eríire rẹ̀ òun náà ló ti lọ yìí ẹ̀yẹ dúró síbẹ̀ o ẹ̀ ń tara yín ni o. Ọlọ́run ò kó ní àrò rẹ̀ o. Kò sí bọ́rọ̀ yín àtẹ́jọ́ yín ṣe lè pọ̀ tó lérí ẹni tọ́lọ̀ máa fẹ́ sàánú oníkọ́lọ́ ń gbẹ́sọ̀ kúrò lérí tọ́jú o méjìdá yóò lè dá tọ́lọ́ dúró. Alhaji wa Adam. Àṣírí yín ò ní tú láéláé. Àmín. Àti gbogbo ẹ̀yin tó kù náà lápapọ̀ ẹ má bínú ẹni tá a fi dáko yín nì torí ẹni tá a mọ̀ nu a sì mọ gbogbo yín náà látara wọn. Ọlọ́run ní sẹ́ ẹkún ìbànújẹ́ kù fún yín lẹ́yìn láéláé. Àmín. Bàbá wa lọ ní gbogbo ayé wọn fi wá dàrú Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ fún yín. Àmín. Gbogbo àwọn ìyàwó bàbá gbogbo ẹ̀yin tẹ́ wá kẹ́dùn bàbá
lápapọ̀ ọlọ́run dákun yìí tó ti dánú ọ̀rọ̀ wa ló mọ́jú bàjẹ́. Gọ́vùnà wa Ọ̀ṣun state Adeleke gọ́vùnà dáadáa nu ìmọ̀lẹ́nu nígbà tí wọ́n gbọ́rọ̀ wọn lọ Supreme Court ìta gbangba mo ti wí kódà nínú àwọn ọlọ́tẹ̀ wọ́n di ẹ̀mú mi gbé a ṣé ẹjọ́ tó ti lọ Adeleke tó ti kú ọ̀nbẹ ẹ má fi ìjọba bàbá yín wìláyà bàbá yín ẹ má fi wọlé ẹ lọ sọ níta gbangba ń gbé ọlọ́wọ́ làǹkọ́ Salaty ò ṣèǹtì rí Supreme Court náà ní ohun ilé mbẹ èyàn wí bẹ̀ fún mi dáadáa mo wá ní kò yí ọ ni àwọn bàbá àwọn olówó bí nǹkan kù ìta bàbá yẹn fi ṣèjọba lánàá wọ́n gbé báwa tẹ̀lé náà torí wọ́n máa ń pẹ́ challenge wa. confam ni Àgbákò tó fi lọ àwọn bàbá wa tí wọ́n rí sẹ́rí ẹ̀ padà sí ọ fi lọ àwa náà wò tó bá ní mo wú lọ́lé Àgbákò. látọ̀hún náà ni èmi máa ń sọ bàbá nídìí mòrídìí tó pọ̀ wọ́n sì nídìí àwọn mọ̀kadàmù tó pọ̀ tó fẹ́ wé láwà nílá kíámà mo wá ti lóò níjà aráyè yìí lò yí ká sọ mí ti wọ fún wọn ni lè gba láwà ní lọ́nà wọn. Ẹ̀jẹ̀ akọ́mọ́láàbò. Asọ́ǹta gbangba bẹ́ẹ̀ pé gómìnà wa Supreme Court sáńgbé yín lọ́hún náà ẹ̀yin náà lẹ́ẹ̀tún jáwé olúborí mẹ́ pẹ̀lú àṣẹ tàná Ọlọ́run sì gbà bẹ́ẹ̀ gómìnà wa Ọlọ́run má fi wọn pa wá lẹ́kún láyéláyé. Ìjọba wo gómìnà wa always happy gómìnà Ọ̀ṣun state ìmọ́lẹ̀ àti ìdùnnú wọn jọ wà ní kódà níwájú ọ̀tá wọn tó rẹ́rìn sí ni pé wọ́n tẹ̀ búlẹ̀tì yìí ò lè wọlé wọ́n tún jó sí Ọlọ́run. Gómìnà wa Ọlọ́run nípa yín wá lójú. Malam Abubakar a'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Tilka darul akhirah. Tilka darul akhirah. نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. Tí Ọlọ́run bá ń bẹ láàárẹ̀ tó sì máa bọ́lá ló kápá àwọn náà àtẹ̀nílọ́la bá kíkẹ́ Allahu Akbar. تلك الدار الآخرة. Umar ibn Abdul Aziz Khalifa gbani àlífà tó ṣe dáadáa láyé rẹ̀ ni gbogbo ayé rẹ̀ ó fi ṣàánú mẹ̀kúnnù ni pẹ̀lú bó ṣe dáa tó wọ́n padà pa á náà ni o ọmọ ọ̀dọ́ rẹ̀ náà gbé pọ́ìsì fún gbogbo fọ́gà rẹ̀ jẹ kí ló wí ọmọ yìí. Tilka darul akhirah. ó dánú ayé ìkòníkùsù tá a mọ̀ kàn ọ́ ó kọlù yẹn kò ní ẹ̀ mọ̀ kọlù ọ́ má ṣe wá àdúrà àwọn ọmọ pẹ́kọ́ làwọn ọlá pé ìbá tèèyàn jẹ́ ẹnìkan kò lè bá tiẹ̀ jẹ́ bàbá ńlá arọ ni o. Tilka darul akhirah. o lè má ba tèèyàn jẹ́ káfà Àgbákò lọ tán sì jẹ lọ. o gbọ́dọ̀ fi rẹ lẹ o dáadáa rẹ nìkan kò tó ní tó sì ọ o kọ́lọ̀ ń pààyàn láyé ńgbà mi kò ká kún o bó bá mú ọ kó láyé lójijì ó fẹ́ wá gbádùn lọ́dọ̀ òun ó fẹ́ wá gbádùn lọ́dọ̀ òun àwọn ọ̀tá rẹ ó sì máa rí igi pa àwọn ti jẹ lọ. Allah àfọ àwọn Suleiman Ọládìméjì. Tilka darul akhirah. èèyàn tèmi gángan Ọlọ́run ní bàfẹ́ náà jẹ́. نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا. ìwọ tí wọ́n fún Khalifa tó Umar ibn Abdul Aziz gbàtí pọ́ìsì tí wọ́n fún jẹ́ nígbà tó wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó di pé kú yẹn dé ó wá lọ́mọ tó pọ́ìsì òun dà ó ní kán lè pè wá wọ́n wá pè ní ó ní kí ló ní ìdí náà fi pọ́ìsì rẹ̀ kí náà fún ọ olórí ẹ̀yà òun ni òun ò sí owó tó wè tọ́jú ẹ̀ owó òun náà láwọn ò fún òun pẹ̀lú májẹ̀mú pé kóun bá òun fà yìí. Tilka darul akhirah. ẹ̀mí ẹlòmíì tó lọ òun wọ́n kàn fi ṣe tẹ́sítì ni o owó oúnjẹ péré náà fi pẹ́ ẹlòmíì dànù ẹlòmíì ń jáde kí á mọ̀ báyìí kan kò ṣe lè kó ní kankan sí kan rìn kì í kò mọ tó wá sí gan wọ́n padà lè fi sáyè gan ni pé sàjókòó náà wọ́n ti padà relocate rẹ wá bò mí. نجعلها. ẹlẹ́kùn tó o fẹ́ jẹ́ ká pa ayé ká ọ àtàwọn tó mọ̀ lọ́ta kí gan Allahu Akbar. للذين لا يريدون علوا في
wá lọ ní àyà tí àlífà Umar ibn Abdul Aziz wá wí bẹ́yìn àyà tí ń wí tísà ń wí tí kú ìfi wá tó òun náà láyà tá fàǹkà yìí kò rí nǹkan bí wí tísà ń wí lábẹ́lẹ̀ pé tilka darul akhirah. tilka darul akhirah. wọ́n náà mú dání o ayé rẹ̀ tó ti ń gbádùn yìí first half lásán ló ní o ó kù second half o. tilka darul akhirah. gbogbo ìgbádùn tó bá léwu kó ní láyé yìí tó o bá níjọba ọ̀hún rọ̀ ìgbádùn fúláṣì lásán ni ọlọ́wọ́n bò bọ́ lọ́wọ́ kù. tilka darul akhirah. bọ́ọ̀ láti wá sí ọ̀la kalẹ̀ gba rìsíìtì ọ̀la kalẹ̀ látẹ̀mí o gbogbo fàájì ayé yìí ò lè jẹ́ tán o ayé ló padà finish everybody kò sẹ́ni tó jẹ ayé tán rí àwọn tó ṣáájú rẹ̀ òun náà jẹ́ tán wọ́n jẹ́ sẹ́kù fún ọ ni ìwọ náà jẹ́ tó jẹ́ sẹ́kù fún àwọn tí ń bọ̀ ni. fil ardi wala fasada. ìwà méjì ni o lè mú dání òun ló fi gba rìsíìtì ọ̀la o gbogbo ẹ̀yin ọlọ́lá gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń gbé ipò fún tó fi yín sókè tó gbé ọlá ayé yìí fún ẹ má gbàgbé ọ̀la o òkè tó tẹ́ ẹ wà ń ẹ má calm down tọ́lọ̀ tó fi àgbákò rẹ̀ káàmù yín dáhùn. nàìjíríà alilẹ̀dínà láyùrídùnà olúwa fil ardi. ọlá tọ́lọ̀ ń gbé fún yín ẹ má ń lò lòkulò kí bátìrì ìràwọ̀ yín má wàá lò lójijì. wala fasada wala akibatu lil muttaqin. wala akibatu lil muttaqin ẹni bá wá ní ọ̀la ẹni tọ́lọ̀ ń bá fún nígbẹ̀yìn dáadáa àwọn tó páyà rẹ̀ ni o ẹ wò gbẹ̀yìn bàbá báyìí nísìnyí. ẹ wò ẹ̀yìn wọn bó bá dáa fún ọ lójú rẹ má ti fẹ̀yìntì tó ti dáa fún ọ lẹ́yìn rẹ àgbákò tí wọ́n wíwù àwọn ọmọ rẹ lè tẹ́rígbà ní ọrùn tó bá ṣe dáadáa kalẹ̀ ìwọ ní fásẹ̀ wọn ò bá ó lè bá àwọn ọmọ rẹ rọrùn tán fẹ̀gbẹ́ lélẹ̀ ara àwọn èèyàn tó kàǹkà tó jásí pé jọ́tọ́ kú ọ̀sẹ̀ tó tẹ̀lé náà lọ́mọ wọn mẹ́ta lè bá wọn. pẹ̀lú wọn ṣe tó náà wò pé nígbà tá ń bẹ láyé wọn tóbi ọwọ́ kìí ká wọn àmọ́ nígbà tó ń lọ tán ayé fi yé wọn pé wájú lẹ kà kẹ́yìn. wal akibatu lil muttaqin. yìí tá à ń sọ yà á sọ out of experience ni yìí sì wọlé bí mo ṣe níṣe láti 20 years sẹ́yìn bí bàbá mi bá pa ọmọ ọlọ́mọ lẹ́kún lọ́nà ìtọ́ lọ́nà àbòsí àwa yìí náà lè bọ́ mbẹ́ bó mo ṣe sọ́ọ̀rì tó ti yìí wálẹ̀. ọ̀rọ̀ bàbá náà là ń sọ yìí mo bá yín dunú mo bá yín yọ̀. alhamdulillah. ajé Adam àti gbogbo ẹ̀yin tẹ́ kù ìtẹ́ fi máa dunú jùnú ó pẹ́ láyé gan-an òní o tún máa sanko o. kì í sọ ọmọdé nìkan ní sanko o ẹni tó ń lọ́jọ́ lẹ́yìn náà máa sanko o. kò sí bó ṣe lè ń kó dàgbà tó kó kàǹkà tó tó o bá rọ ọmọ gidi fílẹ̀ lẹ́yìn rẹ tí ó kẹ́yìn rẹ ó sanko. wal akibatu lil muttaqin. nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin òbí lẹ jẹ́ bẹ́ẹ̀ bá kànú ẹnìkan kẹ́ kànú àwọn ọmọ yín tí ó ṣẹ̀ o. ẹ kànú wọn o wọ́n jẹ̀yà yín lẹ́yìn wọn o ẹ má gba lónìí ẹbí bú kalẹ̀ o ẹ bá sì gba lónìí kalẹ̀ ẹ̀rí pẹ́ ẹsẹ̀ tẹ́kẹ́ tó lọ káwọn ọmọ yín mọ̀ san gbèsè tí wọ́n mọ̀ pẹ́. Sheikh Ali wàhímà Allah ó wí ọ̀rọ̀ náà pé asiru nasa ishratan. nítorí Ọlọ́run injibutu hannu ilaykum wa infukuditum bakaw alaykum. Asiru nasa ishratan. nítorí Ọlọ́run bàbá ló lọ yìí pẹ̀lú èjì wọ̀nyí oníkálukú wa ń sunkún bí ọmọdé. asiru nasa ishratan. injibutu hannu ilaykum. مولانا يا ستار مرحبا. وإن فقدتم بكوا عليكم. أشر الناس إشرة إن جبتم هنوا عليكم. وإن فقدتم بكوا عليكم. ìparí ọ̀rọ̀ mi nù ni. أشر الناس إشرة. usubni
انكبتوا عنه إليكم استغني وإن فقدتم بكى عليكم كيلومي أشر الناس عشرة سابو يا دي بالانزي انكبتوا عنه إليكم وإن فقدتم بكى عليكم أشر الناس عشرة bọ́lọ̀ ń bá ń bẹ̀rẹ̀ ààrẹ ní jòkó rẹ̀ òun náà kí gbé ń bọ́lọ̀ ń tóbi kó rinlẹ̀ dáadáa. dákun nítorí ọlọ́run ṣé wọ́n náà ń báwọn èèyàn ṣe nígbàṣe ìjọ nítorí ọjọ́ tó lọ. أشر الناس عشرة ìbáṣe rẹ pẹ̀lú àwọn èèyàn tó báláǹsì. انكبتوا عنه إليكم bẹ́ẹ̀ lómi ìbá kú òǹlé lóṣù kan kọ́dà kò ní réyàn béèrè rẹ̀ انكبتوا kò ní réyàn míìsì rẹ̀ gan. inú ilé gan ó tún balẹ̀ yàtọ̀ ọkàn ìyá rẹ̀ ó tún balẹ̀ yàtọ̀ ọkàn àdúgbò ó balẹ̀ ọkàn ìlú ó balẹ̀. انكبتوا عنه إليكم bẹ́ẹ̀ lómi ìbá kú màláìkà tó pa ẹlòmíì wọ́n sì tún fún un láwọ̀dù pé ìtòsè yìí dáa ó ṣe léyìí dáa àti ìrètí ọjọ́ tí ó lọ ìdààmú yìí pọ̀ ó ṣe jásí pé ìwọ náà rí i sí pé tó o bá kú àwọn ọmọ tí ń bẹ nílé yìí ò ní jẹ́ èèyàn عنه إليكم ó ṣe jásí pé ìwọ náà rí i sí kò séyàn tó lè ṣe rere nílé rẹ tọ́ka rẹ̀ ó balẹ̀ kò sọ́mọ àkànnúlé wọn àbí dá kó rà gan gidi kó gbé wálé wọn àbí dá. عنه إليكم nítorí ọlọ́run ìbáṣe èwo ló fi ń báwọn èèyàn ṣe oògùn wo ló ní àṣírí wo ló ní iṣẹ́ wo ló mọ̀ gbogbo tó níwọ̀n kan wá o àwọn wo ló fi ṣàánú àwọn wo ló fi fagúnbè àwọn wo ló fi dùnnú nítorí ọlọ́run rántí ọjọ́ tó já sí wípé kò sí gbogbo oògùn rẹ bó ṣe lè wù kó kàǹkà tó àṣírí rẹ bó ṣe lè wù kó kàǹkà tó ọlá rẹ agbára rẹ bó ṣe lè wù kó kàǹkà tó kò sẹ́ni tó kápá kú o àwọn àbáṣà láti inú gbogbo àwọn ẹni ọlọ́run lápapọ̀ wọ́n bá kí ọlọ́run lérí àdánwò àwọn èèyàn yóò gbọ́ àmọ́jọ́ tó tí kú wọ́n dé wọ́n kí ọlọ́run kò dáhùn. Allah bàbá Khalifatullahi fil ard bí wọ́n ṣe kàǹkà tó àwọn àfáà ń bẹ tó lè jí òkú kọ̀ǹfàmù sínú àwọn tó lè kí àdìsí pé wọ́n lè jí òkú òkú wọn náà lè jí àwọn tí ń jí òkú sí kù àwọn àyíká ń jí òkú ayé lè mí jí dé. أشر الناس عشرة انكبتوا عنه إليكم ọmọ nílé igbó asankú tó máa wá níbi ìdàrẹ́ tàwọn àfáàjò lọ kí wọ́n sí là. وإن فقدتم بكى عليكم àbọ̀sàlá ti jí òkú ọ̀run ọ̀rá sì jí òkú ayé àìmọye dead man walking wọ́n tó ń rí kí òun tó rí bá ti sẹ́wọ̀n náà wọ́n ti sọ́dọ̀ òkú ayé gbéráwọ̀ rẹ̀ wá bọ̀ jí padà òjò bá wọn lọ. òwà láwọn àwọn tí sì ń jí òkú ọ̀run náà sì kù nínú àgbọ̀dọ̀ jí òkú ní Khalifatullah wa àìmọye àdánwò ẹni tó sunkún wọlé wọn tó sì rẹ́rìn jáde ìwọ kí ọlọ́run títí kò gbé kọ́ọ̀lù rẹ̀ tó rọ̀ máa hotline yẹn ni alẹ́ yìí máa hotline yẹn ọlọ́run ẹ̀ka náà tó bá ti gbé náà tó bá ti kọ́ọ̀lù wọn náà ti bí jẹ́ pé ẹrú mi kí ló fẹ́ Allah irú wọn ni Khalifatullah àmọ́ gbà tí kú wọn dé wọ́n gbé hotline yẹn ọlọ́run títí kò bí kì ẹ̀. عنه إليكم gbà tí kú bá fi mú àwọn ìlú lọ bóòlù wọ́n ṣe tó bóòlù màálù ṣe tó tápára ọkùnrin lè ka bóòlù ṣe kàǹkà tó tó lè wálẹ̀ mélòó lára rẹ̀ wájú kú ìwà ló kú o múra sí wà dáadáa o múra sí wà rẹ o dáa lọ́dọ̀ àwọn èèyàn má dúró dúró pọ́dọ̀ ọlọ́run nìkan ló ti dá o wá ní wọ́n ń pẹ́gàn mí ni gbogbo àdúgbò rẹ̀ sì ń pẹ́gàn rẹ̀ kò sẹ́nìkan tó sọ̀rọ̀ rẹ̀ dáadáa eléyìí bú ni ó ní gbogbo òlu wọn fẹ́ràn mi náà ni kò sì sẹ́ni tó ròyìn rẹ̀ dáadáa ẹ̀ yé sèyàn gidi o wá ní bẹ́ẹ̀ bá dáa lọ́dọ̀ yẹn àlè dáa lọ́dọ̀ ọlọ́run táwọn sọ fún kó dáa lọ́dọ̀ ọlọ́run bó bá ti fẹ́ẹ̀lì láyé ni o tún lè fẹ́ẹ̀lì lọ́dọ̀ ọlọ́run o ò rí jẹ láyé o tún lè dọ́dọ̀ ọlọ́run kí sábà tún fẹ́ẹ́ lu ọ̀pá. Ayyakumullahu. ìwà dáadáa tí bàbá mójútó òun ní tú ẹ̀yìn wọn sí báyìí oníkálukú náà kẹ́kọ̀ọ́ lára wọn o Allahu yarhamuhu. Allahu yarhamuhu. Allahu yukrimuhu.
kan tẹ́mi mà tó dá mi lójú nù. Ẹyọ kan tá a mọ̀ tó dájú nù. Tẹ́mi sì ń lò gbogbo ìgbà. Ní nǹkan mi ò bá dá mi lójú mọ́, Fátíà dá mi lójú. Ọlọ́. Lẹ́yìn pé a bá lé èmi náà tún wá rìn kún. Fátíà àwọn gbogbo bí a bá wá lọ kò síbi tẹ́mi yẹn ti ké. Ayé olólùfẹ́ la wáyìí. Fátíà yìí sunkún àìrè yẹn ké lójúmọ́. Wọ́n yìí tọ́ àga Fátíà sẹ́yìn. Kò síbi súrà àwọn ṣe lè kàǹkà tó nínú Al-Qur'ani wájú ní Fátíà wa. Ọlọ́run ló ṣe Fátíà bẹ́ẹ̀ tí fún kílẹ́ǹtì lójoojúmọ́. Àwọn súrà kan bẹ́ẹ̀ ní Al-Qur'ani inú Ramadan nìkan náà máa ń ní kílẹ́ǹtì. Èyí òun sì ní nínú mọ́sálásí tó máa réyàn ké ni ẹni wá tó Al-Qur'ani ṣe rí ni bàbá bàyá. Lọ́nà tiwa lọ́nà bẹ̀rù tàbá ti dákúlọ̀ oṣù méjèèjì pọ̀ ó ti lọ́nu sọ pé ó ti lọ. Àmọ́ Fátíà kò sí báyìí ẹsẹ̀ lè ha tó yóò réyàn ké. Àlùbáríkà lọ́lọ́run gbé sára Fátíà. Ake Fátíà náà. Ake náà. Láyé yìí. Àwa kẹ́kúrú wàláwù lé. Akẹ́kúrú wàláwù lé. Àwa fi àtàhíyàtù lé. Àwa fi àtàhíyàtù lé. Nákàlì rẹ̀ wá ní èèyàn kan ní ó ké Fátíà àwọn wọ́n má bá wọn ké. Wọ́n má ké. Wọ́n máa tọrọ tiẹ̀ ni. Tọ́tọ́ tiẹ̀. Ayé bàbá ti dá níbi táwà lọ́hùn. Ayé bàbá ti dá níbi táwà lọ́hùn. Ìwọ ló kù kó má ba ya rẹ̀ jẹ́. Ìwọ ló kù kó má ba ya rẹ̀ jẹ́. Lábẹ́ Fátíà àwọn háǹdì rẹ̀ mọ́ ní tó bá fẹ́. Tó bá fẹ́ háǹdì ẹ̀ mọ́. Àmọ́ ké Fátíà àwọn táwọn akékúrú wọ̀lọ́ àfàtà ìyálé. Àfàtà ìyálé. Àtàhíyàtù àfilé. Àfilé. Sọrí Fátíà àwọn ló nìyún. Kúrú wọ̀lọ́wù àtàhíyàtù bàbá nìkan náà ní yóò ń ka gbogbo wa. Àtàwọn òkú tiẹ̀ náà wọ́n gbà pàṣẹ ń bẹ̀. Tówó dá mi lójú bẹ́nẹ́fìtì tí bàbá ó ti máa gbà láì jẹ́ bàbá yóò ti pọ̀ jù. Bàbá ó ti máa ṣe giveaway. Ẹ máa yẹ òkú tí ń bẹ bẹ́ẹ̀ tó rẹ̀ yàn ṣàdúrà fún. Ẹlòmíì kú ní lásán ní kàn lójúmọ́. Nínú ìtàkà pín fún un. Ẹlòmíì ní ó gba wúwà láwù. Àmọ́ yẹ kúlú wà láwù tó wà lọ́dọ̀ bàbá báyìí. Tèmi náà náà tún ti ń gbé lọ́hùn. Àwọn òkú rẹ̀ ti ń bẹ lọ́hùn. Àwọn náà ń ní pé ń bẹ̀. Wá farabalẹ̀ ké. Farabalẹ̀ ké. Lásìkò gbàtà àbàkẹ́. Àmọ́ Fátíà yìí ni kọ́kọ́ tẹ́tí gbóná. Agbára ti ń bẹ lára Fátíà ọlọ́mọ́sà fi bá gbogbo wa lò. Ọlọ́mọ́sà fi bá gbogbo wa lò. Gbogbo àwọn ọmọ bàbá lápapọ̀. Látẹ̀rí Sheikh Adam. Ọlọ́run ò ní tú yín láti ilé rẹ̀. Ọlọ́run ò ní faṣọ ọ̀dùnú yíya. Gbogbo wọn tó ń bá wa sàmì yẹn náà tiẹ̀ náà ti rí bẹ́ẹ̀ ni. Lábẹ́ Fátíà yẹn. Ó yá tẹ́wọ́ bẹ́ẹ̀. Kó máa dàníyàn lórí ẹ̀. Malam Bubakar. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا Akẹ́kúrú wàláwọ̀ nídìíká. Akẹ́kúrú wàláwọ̀ nídìíká. Àfi àtàhíyàtù lé. Àfi àtàhíyàtù lé. Gbogbo alájọ kéyìn papọ̀. Gbogbo alájọ kéyìn papọ̀. Bismillahir Rahmanir Rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakul lahu kufuwan ahad. التحيات لله الزاكيات لله. الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله